Ani ebo eji ama sese ti wa life ẹ wò mí baba Aba Yusuf mo rí wá sí dákun máa dárúkọ mi ò ní bú wọn àfa wa baba wa Imran Eleha mo rí wá sí wọn wọ́n ní mọ́sálásí àwọn ibi táwọn kọ́lé sí lẹ́kọ̀ọ́ ń bí wọ́n ní Kristẹni church ní bẹ̀lẹ́gbẹ̀ àwọn wọ́n ní wọ́n wá fún àwọn nígbà láàyè tó bá ní pé wọ́n ní serú wá sí èmi ò ní rọ́ ni wọ́n nígbà láàyè tí wọ́n fún àwọn táwọn Kristẹni yẹn fún àwọn wọ́n ní mùsùlùmí gan lè má fún àwọn wọ́n nínú mọ́tò wọn làwọn páàkì sí nínú kọ́bàdì wọn làwọn páàkì sí wọ́n sàṣẹ wá sí yẹn lọ rẹ́rẹ́ báyìí mo wá ní ó dà sá mo wá ní kí ló dé tẹ̀ wá máa ṣerú wá sí fún àwọn tí wọ́n ń tẹ̀lé lẹ́yìn kán náà nígbà mọ́ra lára àwọn Kristẹni sábà mùsùlùmí lè gbárù tí wọ́n ìgbàláyè tí wọ́n fún yẹ sẹ́yìn mùsùlùmí lè fún ọ nírú ẹ̀ sẹ́rí ẹ̀wọ̀ àwọn mùsùlùmí ẹ̀gbọ́ sẹ́rí ẹ̀gbọ́ ẹ má bínú ìdí tí wọ́n fi ń pè wá lára kàtàkì tí ẹ̀sìn sẹ́rí àwa náà la fa o ẹ̀gbọ́ afáwájáyé ẹ wo ìmọ̀lẹ́ ànẹ́bí ìdí tí wọ́n fi ń pè wá ní lára kàtàkì tí ẹ̀sìn àwọn mùsùlùmí náà la fa. ìmọ̀lẹ́ ànẹ́bí ẹ̀ dápẹ́ even àwọn Christian ga àwọn deeper life wọn kì í jẹ́ mùsùlùmí yet wọn kì í pariwo ẹ̀ sáà pé wọn máa pariwo ńgbà ọdún wa wípé kíní kẹ́ bọ́ ni o àwọn náà mọ̀ fúnra wọn. ó ṣe problem ta ní nìyẹn àwọn onídìí sọ̀rọ̀ kan ló ń rí wa o. even tó bá ní àwọn ẹgbẹ́ bàbá tó wà ń sálẹ̀ sọ̀rọ̀ ẹjọ ẹ má bínú àti apọ́tù àtàpọ̀ òsì àdìsáyẹ̀dẹ̀ jámù tí ẹjẹ̀ díkà. nǹkan tí mo wá ṣe lowland so program yẹn ó wá bọ́ sí táìmù. ni pé ṣe rí àwọn mùsùlùmí a ní problem ńláńlá gan problem yẹn lẹ́nu Ibrahim ọfẹ́ sọ burúkú àbí. tá a bá fi problem yẹn lẹ̀. ẹ tó bá ti ṣe wèrè ẹ gbé ṣépè. wàhálà ni to understand ọ̀rọ̀ mi ṣe rí apá tó sọ̀rọ̀ àfàjàyẹ mẹ́rin wá pé oúnjẹ Christian oúnjẹ Christmas a lè jẹ wọn mẹ́rin tí wọ́n wá. èmi blọọkù ẹ ọfẹ́ sọ burúkú dànù Ibrahim àbúfẹ́ sọ́ọ̀fù wa tọ́gá rẹ ni. àfáà tó lọ yìí ti ń jẹ kíní kan knowledge ṣá Islamic knowledge show àwọn náà wọ́n sọ̀rọ̀ pé a lè jẹ́ sọ̀rọ̀ stand mi àkọ́kọ́ mẹ́rin pé kíní kan bẹ tí yẹn bá fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀sìn tẹ́ ẹ bá ti lè mú kíní yẹn kúrò níbẹ̀ gbogbo ń tẹ́ ẹ bá jiyàn lé lérí òfò ni kíní yẹn òun náà ni interpod kẹ́ ẹ ti mẹ́mí pé mo ti dàbí ọkàn pé gbogbo ń tẹ́ni yìí bá sọ ọba kọ̀rẹ́tì lọ́dọ̀ tèmi ò kò ní kọ̀rẹ́tì. wọ́n mọ̀ kó tọrọ lásán àmọ́ra wa lọ́nà yẹn. bá ní yẹn lọ́kẹ̀ kò sí tẹ́lómi lè sọ òní gbàgbọ́ bẹ́ẹ̀ dẹ̀ ni nínú ṣẹ̀ríà ó ti yọ máa ń pè ní ṣírkù tọ́à ìtẹ́ pé ṣírkù tọ́à ni pé kó mẹ́mi pé ń táfà kan bá sọ lọ́dọ̀ rẹ̀. bọ́lá bàbá yẹn bá ṣe mistake sọ̀rọ̀ sáà so lélẹ́yìn jáde jẹun wọn ìjáde jẹun wọn kì í ṣe ń tọ́ ẹ kó lè dá wà lálẹ́. àbàbà yóò bá lálẹ́ ẹ wo bàbá yìí ẹ sọ̀rọ̀ tẹ̀yìn bó bá ṣára ìdí fáìtọ́ burúkú kí ni ò ní dá wà lálẹ́. ọlọ́run fúnra rẹ̀ ó kì wá lọ ọ̀rọ̀ sáà ni mi pé ẹ má bu ọlọ́run tẹ́ bá bọ́ ọlọ́run wọn ó bu ọlọ́run yìí nísìnyí bẹ́ẹ̀ sọ̀rọ̀ sí àwọn Kristẹni wọ́n bu ànábì tiwa náà so izan ẹni tó dá kíní yẹn lẹ tí wọn fi ń ṣe bẹ́ẹ̀ òun ní ọmọ ẹlẹsẹ kan bú ànábì gbàlá wọn á sùn náà ní kí ẹ ṣe mùsùlùmí tí ó bàbá tí ń sọ̀rọ̀ yìí ẹjọ́ ẹgbẹ́ ọmọ bá ń sọ̀rọ̀. bàbá wa dẹ̀ sí wọn máa kú ẹ̀sìn wọn. àbá Yusuf sẹ́yìn gbọ̀ngàn sá. ẹ̀rọ sáà ni mi kú ẹ̀sìn wọn. bàbá tí ń sọ̀rọ̀ yìí ẹjọ́ náà ẹ má ṣe ẹ má ṣe ìbá òun àwọn alùsùn náà ní ìbàjẹ́. ọ̀rọ̀ tó kọjá fún ìkẹ́kọ̀ọ́ tó tẹ́lẹ̀ tẹ́ bá já bọ́bọ́ ọmọ sọ fún kiri ọjà bẹ́ẹ̀ sì wọ́ ọmọ àgbà bẹ́ẹ̀ sì wọ́ kéke ẹ̀kọ́ tó bá sọ kiri mo yọ kálukú wọn lẹ wẹ́ẹ́ kí jẹ́ ìwọ ìwọlé. ẹ̀rí nǹkan tẹ́lẹ̀ mi tẹ́lẹ̀ kẹ́mọ̀ ní ní ẹ̀dàpọ̀ mú ti bàbá tí ń sọ̀rọ̀ sáré ẹ̀dàpọ̀ nẹ́tíwọ̀kì wọn dá. ètò sẹ́ni tó wà bẹ́ẹ̀ ní Sheikh Yusuf alhamdulilayi rabbil alamin tẹ́rí téèyàn àbòdó tàbí mẹ́yìn kìíní kan ṣẹ́rí ń táwà fún ẹjọ́ mọ́ yé wọn o.
wọ́n try láti tẹ gbogbo wa ìbàbẹ́ wọn ò dẹ̀ mímọ̀ wa. Islamic knowledge tó wà ní mọ̀mọ́ Mustapha mímọ̀ rẹ̀ àfa mọ̀ kí o pẹ̀lú bọ́dọ̀ ṣe rọra kẹ́ díẹ̀. Christian ló ṣe 20 years Bible ló mọ̀. Just fi yẹn dáadáa ní gbà wọn sí Bible náà ń tú. So àwọn kan náà sì wà lọ́pọ̀ ìnà kí ìgbà àwọn èèyàn rẹ̀ yẹn dáadáa ní àti òjò níjà torí tọ́ba ti di ọ̀rọ̀ mímọ̀ náà ló máa ń fà. Lọ́wọ́lọ́wọ́ ní àti òjò ní ìṣù. Ó sì bẹ̀rẹ̀ kó mọ̀ fà àgbà ìwọ̀ ní ìfà tí èmi lọ dá sí kó máa dá sí tèmi. Tó bá dá sí kó mọ̀ mímọ̀ rẹ̀ bọ̀. So àwọn náà ní báwọn náà ṣe lọ́dọ̀ wa àwa náà ní tá à ń ṣe lọ́dọ̀ wa. Ṣé àwọn tí wọ́n rán àtàkì gbogbo ẹ̀sìn láti jọ yìí sáà lọ bá wọn gbé náà síbẹ̀ yìí táwọn àwọn wà máa ṣe ní ìsìn pé tá má fi lè àtàkì ẹ̀sìn kan tí mo fi gbọ́ àwọn 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 bàbá gbé tẹ̀sí yẹn ò dáa ànábì sánàbí àtàkì ẹnìkan tó fi kú. Ọ̀dà táwọn àbá tí wọ́n rí kíní yẹn wọ́n mọ̀ pé yes ìtẹ́ ìṣeun àbáwọ̀ àwọn ọmọ bá wọn ní sọ́yẹ́ jáde dìbẹ́tì lé lórí nígbà táwọn ìwà láyé tó gbọ́ kẹsẹ̀ títí tẹ́ ń tú ìwé rẹ̀ yìí ẹ̀rí wò lè rí sọ́tà tani tó kọ́kọ́ tún báyìí lójú ayé àmì ìtẹ́ ìṣeun ò dáa. Kódà wọ́n ń wúra wọn bí kí wọ́n jẹ́ ẹ̀wòsàn ọ̀rọ̀ tẹ̀sán yẹn ọlọ́run nípa làkà yẹn má dùn kí mo gbọ̀rọ̀ mọ́ yín lẹ́nu. Ohun tí mo ṣe ní last time tí wọ́n já mi pọ́n bẹ́ẹ̀ nìyẹn bí mo ṣe try láti wà so careful tó kó bá lábẹ́ ní wípé mo ń dá wàhálà bí mo support ní jòbá sínú ẹ̀sìn yes wọ́n níbí gbà wọ́n fẹ́ ṣọ́ọ̀kù láti rí wípé mo support ẹnìkan ní kíní kan wọ́n ní pé ní yóò wọ́n wọ́n ṣọ́ọ̀kù láti defend ara wọn gbà tí wọ́n ní kí ní defend padà já mi bọ́. ṣẹlẹ̀ ṣe ìfẹ́ wọn wọ́n gbà àjàyè kún wa lọ́jọ́ ọjọ́ mọ́sí tá a ṣe mú kan sọ fún wa lánàá ni mo ní àkọ́kọ́ ní pé owó ẹ̀dá tí báyìí bọ̀ àti kúrò kí oyin kéré àlejò ṣe torí kí ó lè mi mo lọ kí tí mo dẹ̀ lọ rí ní yunifásitì ni. àti àwọn bá yín ṣe àwọn tí mo kọ́ kí ó gẹ̀ ẹ́ lè bù sítáìlì pẹ̀lú kí ó ọlọ́mọdé àwọn alẹ́ mo ní gbogbo yín gúúpù yín ẹ̀ máa bá yín ṣe. àwọn tá máa ń sí pé ẹ̀ nítorí ẹ̀ nídìrí ẹ̀ kíní kan yín tá láwìn nù ẹ̀yin náà ẹ̀ dúró tẹ̀yin náà gbogbo ṣẹ́ wá wà náà gúúpù ni wa. sọ wá ní gúúpù tàwa wọn fi sápò àwọn fàyà kò dẹ̀ sí tẹ́ fẹ́ sí gbẹ̀yìn gúúpù méjèèjì ẹ̀ bá gbógun ti gúúpù tàwa ni kò dẹ̀ sí fẹ́ sí gbógun tó ẹ̀ wín torí táwọn bá rí 100% káwọn ò ní jáde sí. tó nǹkan tó wà nìyẹn àní gbogbo ẹ tó bá ní oúnjẹ Kristẹni kò jẹ́ ẹ̀tọ́ níṣẹ́ kò sí kó lè bá rẹ̀ kẹlẹ̀ kò sí ẹni tó sọ pé haramu ni tó bá wá ní kó haramu ni wá wọ́n rẹ̀ ní rẹ̀ fún wa kò sí tí wọ́n sọ pé ẹ lọ sínú báyìí wọn ẹ gbé wọn ní 25 ní àwọn dípà láìpẹ́ àlùkùrá ní sọ pé ká ló ń jẹ wọn kí ló kàn gbé ẹgbẹ́ sísẹ̀ tàní kì í sì tòní alẹ́ náà ló ń jẹ wọn sọ bí kúrò àti sọ fún mi pé náà sára tànábọ̀ ní tòní so oúnjẹ tí wọ́n wá sí wọn àgbà sọ fún mi àlùkùrá ní òmò ló sọ pé àyàd lẹ́sìn pé oúnjẹ wọn tọ́ fún wa àwọn afẹ́ bí àyàd àbáwọn òun ẹ̀dá dáhùn ni àyàd àwọn ọdún ó yàtọ̀ sí ẹ̀yìn ọdún ó sọ wájú pé Christmas kẹlẹ sàkó January ọdún ẹbọ ni ó lẹ́bi sí dídọ̀ bẹ̀ tí ó lẹ́bi fi sálárì yìí tẹ wá. yóò dára fún yín wọ́n fún wọn lọ́jọ́ wọn ẹ bá bínú àfa ẹ jẹ́ kí n sáré sọ̀rọ̀ kékeré kan torí Àdìó challenge mi kan fún kankan lẹ́ẹ̀kan mo lè láti sọ̀rọ̀ lórí ẹ̀ torí èmi máa láì kí n yànnà náà kan kẹ́bọ̀ really understand ṣe rí gbogbo ẹ̀yin tẹ́ ń bú mi sálẹ̀ yẹn a máa múra wa níbi tá a ti máa múra wa. Àfà Yusuf lélẹ̀ ìjọ tí mo ti ń wá page ẹ̀ mi ò rò bí ó bú Jésù mi tí máa fi bú ànábì ẹ̀ ọ̀kọ́ ẹ̀mí bẹ́ẹ̀ ẹni bá gbé mi ṣépè lórí page ẹ̀ máa gbé ṣépè direct ni. Àṣùbúdẹ̀ lélẹ̀ ìjọ tí mo ti ń lọ page ẹ̀ mo rò bí mo sọ pé ànábì orí ẹ̀ ṣe báyìí àbórí ẹ̀ da àbórí ẹ̀ rí báyìí mi rò pé mo sọ tó bá dẹ̀ ti sọ kó já mi pẹ́ ti sọ bẹ́ẹ̀ rẹ̀ ẹ̀yin orí ìjọ tí mo tún bú Jésù lórí page Àṣùbú mo tún fi yẹn fún mi òbú ànábì ẹ̀ tẹ́jọ́s mi sọ pé Jésù ya wèrè lórí page ẹ̀kọ́ ni tí mo wà ń bẹ̀ tó ní pọ̀ mu àlè ní Jésù tó ní pé Jésù ó lọ jí àgbàdo ipò jalè lórí page Àṣùbú ni mi ìdẹ sọ̀rọ̀ tẹ́mi bá wá ṣe tèmi lórí page mi ẹ̀yin kan máa ń sọ pé rárá o ànábì yẹn lè fẹ́ gbé sórí o ṣe wọ́n ní tí ìpilẹ̀ṣẹ̀ bá ti bàjẹ́ kí ló lódodo máa dé bá amúkun ẹ̀rọ ẹ̀wọ̀ òkè lẹ́ ń wọ ẹ̀wò sàlẹ̀ so kó tó wàásù fún mi Prince kọ́kọ́ lọ wàásù fún àwọn yẹn tó bá ti stop èmi máa stop lórí page mi but bí wọ́n stop níjọ́ tó bá ti rí mi lórí page mi tí mo bá ti ń bú ànábì lórí page mi tó bá ti lákẹ́ ọ̀rẹ́ mi wọ́ sókè view àti ẹ̀kọ́ ló máa jẹ́ kí n má débi tí máa dé thank you mi ò jù bẹ́ẹ̀ lọ sí fínì lẹ́lẹ́kejì tó wà ń bẹ̀ Àfà Yusuf lélẹ̀
nítorí tá a máa kọ́ mọ́ra wa ọ̀rọ̀ náà kíbu náà ni bí ìjà bí ogun ni tí náà kíbu ní Jésù kíní kọ̀ọ̀kan dọ̀pọ̀ olórí burúkú yẹn tí mi gbé ṣépè ṣé báyìí pa àfáàyè mo bú wọn lọ́jọ́ yẹn mo tún wọnú DM ẹ lọ mo lọ gbé ṣépè nínú DM ẹ èmi màmá mi ń parọ́ mo lọ nu WhatsApp ẹ tó bá gbọ́ èpè tí mo fún o tó bá gbọ́ èpè yẹn tó bá ń ṣe tó ní ẹ̀mí Ọlọ́run gan in fact ìwọ gan o lè lọ gbé nǹkan lẹ̀ pé kí n kú dànù now àfáìwá kò wá dáhùn nígbà tó wá tóbi 2 months àfáìwá wá sórí péjì mi màlíkà mi kọ́ ni kì í sọ ma àfáì ṣe mí o ní tí mo sọ fún ẹ múra dẹ̀ láti sọ̀rọ̀ ìgbà àfọ̀dẹ̀ mọ̀ pé òun ṣe èmi nígbà tá a fà dẹ̀ wà mú dẹ̀ náà fà kọ́ báyìí lẹ ṣe fún mi àwọn ní MC ẹ má bínú mú dẹ̀ náà yìí ní ẹ má bínú ẹjọ́ ìjọ́ mi ni owó ló tún wájú yẹn lọ ṣé ẹ̀sìn ló bí mi àti ẹ̀ parí ìjà ẹ̀sìn ló dájà wálẹ̀ o kẹ́ máa wo bí iṣẹ́ lọ ṣe tó o ṣẹ́sìn ló wá parí ẹ̀ àṣùbù tó ń sọ yìí mi àti ẹ ti jà bí àìmọye ìgbà lórí ẹ̀sìn ṣẹ́sìn ló bá wa parí ìjà wa àní èmi tún sọ fún yín tẹ́ bá sọ pé kìrìsìtẹ́nì tá a bá lọ sórí ọ̀rọ̀ ti ilé yá gan ó wà nínú Kùránì yín ní pé Allah ní ẹran tẹ́yìn mùsùlùmí ń pa bàbá mi ẹran tẹ́yìn mùsùlùmí ń pa lọ́dọọdún pé Allah ò tiẹ̀ nídìí ẹ̀ even though ẹ̀jẹ̀ ẹ̀gbọ́n wà nínú Kùránì pé ẹ̀jẹ̀ ẹran yẹn gan Allah ò tẹ́yìn ní Allah ti gbẹ̀jẹ̀ ẹran wa tó ẹ̀ irọ́ ni ó wà nínú Kùránì pé ìwà ẹ̀ ló máa mú ẹ dọ́dọ̀ Allah so bó lówó bó pẹran ẹ̀jẹ̀ ẹran yẹn àti ẹran yẹn kọ́ ló máa mú ẹ wà lùjọ́ náà ẹ ṣe ẹ jẹun o bójú ọ̀rọ̀ kìrìsìtẹ́nì lórí ẹ wà tètè lọ gbà báyìí àjùmọ̀bí ò kan tàánú o ẹ ń tọ́lọ́ ń bá rán sí ni ló ń ṣe ni lóore ẹ ṣe. ìjọ tí mo wá bíbà ẹ ní sùúrù praise Adio ẹjọ ẹgbọ́n mi ìjọ tí mo wá sí bíbà ẹ àwọn fáǹsì tèmi ló fàfà lówó àfàdé ni àmọ́ nídìí dátà o wọ́n dẹ̀ tẹ́wọ́ àwọn fáǹsì mi náà gba táfà lówó ní the second phone táfà lówó ní the second phone àwọn fáǹsì mi náà ló tún bá ṣé mùsùlùmí kankan ṣe fún ni àfọ̀dẹ̀ lóhun ò ní gbà á torí pé ó béèrè ni ó wà ní Bíbélì wa pé béèrè a ó fi fún ẹ kò ń ṣàfà tí ń tọrọ owó kiri gbogbo social media àbí kinní kan so ká má máa ṣàbòsí kò dáa. ẹ ṣe rí bàbá ó tí mo ṣe láìkì MC nìyẹn ẹni pé nígbà tó sọ̀rọ̀ sí wọ́n ní kí n lọ sọ fáwọn ẹ̀ ká máa bù wọ́n páwọn náà máa stọ̀ ń tẹ́tẹ́ lómi nìyẹn so ẹni tẹ́ ẹ jẹ́ àwọn tó máa ń dárú wàhálà ilẹ̀ mùsùlùmí náà lẹ́tí gbọ́ ẹ̀ sí o gbogbo tó dáná ti wú àná bí ajẹ́bọ́dọ̀ yìí ló ti wá nìyẹn ẹ̀yin náà lọ jáwọ́ kí ká lóko fìtì ẹ̀ sí ètò bá fẹ́ di pé kọ́jọ́ náà rọ̀ yìí mímọ̀ ká ṣàlàyé fúnra wa ó yẹ kó wá ní pílátífọ̀mù kó máa ṣépè kó máa kọ́mẹ̀ntì kó máa sọ̀rọ̀ anyhow kó wá ní ṣe inú bójì tiẹ̀ kó máa jẹ́yàn gbọ́ kó tó máa sẹ́ńtẹ́ pè sí kò ń ṣe wọ́n ọmọlúwàbí kò dẹ̀ sínú Islam sọ̀rọ̀ àti gbogbo wa ṣe o thank you very much. ẹjọ ẹdàpọ̀ ẹjọ because ṣẹ́ni báwa ṣe àwa kan ẹjọ gbogbo wa náà kódà pé ṣàdó ẹ má bínú tó bá ti di.